Ẹ ṣé olóòtú, orúkọ mi ni Adémọ́lá Àyìndé Ọlọ́fìjánà Ikúmápáyẹ ẹlẹ́ẹ̀kejì tí mo jẹ́ ààrẹ ọba Ògbóni Ìṣẹ̀dálẹ̀. Ọ̀nà tí mo gbà gbé àṣà àti ìṣe wa lárugẹ ó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ torí ó ní àwọn nǹkan tí èmi bá ní ọwọ́ bàbá mi àti ìyá mi. Bí àwọn olóyìnbó ṣe máa ń sọ, wọ́n ní modernized world ni a wà. Bí ayé ṣe ń yí ni àwa náà ń bá yí. So the little time tí èmi náà fi ń ṣe ìṣẹ̀ṣe yìí, à ń gbé lárugẹ pàápàá jùlọ ní ìlànà Ògbóni. Lákọ̀ọ́kọ́ náà, èmi fúnra mi mo gbé lókè òkun dáadáa. Gbogbo wa dẹ̀ ni a mọ̀ wípé àjò kò lè dàbí ilé. Kò sí bí ó ṣe fẹ́ jẹ́. Gbogbo wa la mọ̀ wípé ìṣẹ̀ṣe ohun tí adáyébá ni. And gbogbo àwọn ẹ̀sìn yìí, kiriyó, àwọn Europeans ló gbé wá sínú ìlú wa. Islam, àwọn Arabians tí a mọ̀ sí àwọn Àràbó, àwọn ló gbé wá sínú ìlú wa. Tí àwa náà tí a bá ń gbé àwọn àṣà wa àti ìṣe wa ní arugẹ, wọn ò ní fojú tẹ́ńbẹ́lú wa. Kò dẹ̀ sí àǹfààní tí a máa jẹ ń bẹ̀ ju pé ìlọsíwájú àti nǹkan mèremère ó máa bá wa lọ. Kò kí ń ṣe kéèyàn ṣe awo Ògbóni nìkan. Bírú Ifá ń sìn, atọ́nisọ́nà ní Ifá. Ó ṣe kókó, ó ṣe pàtàkì, pàápàá jùlọ fún ọmọ Yorùbá.